Keep listening to Gold Radio, the #1 online podcast. Ọ̀rọ̀ City, word of an advert, the Good podcast. Ǹjẹ́ Ayọ̀lá tó fẹ́ ń pàdé lórí ọ̀rọ̀ City, word of an advice. Mo kì í ní gbogbo ibi tẹ́ tó ti láǹfààní àtúntì máa gbọ́ mi fún àkókò yìí. Àsìkò bí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa yìí ṣe rí. Lágbára Ọlọ́run bá wa bomi tútù sí orílẹ̀-èdè wa yìí. Torí orílẹ̀-èdè wa yìí ń lọ́wọ́. Láìpẹ́ láì jìnnà a ó la ìpèníjà ìkọjá o. Nígbà tí gbogbo ẹ̀ bá wá dáa tán lórílẹ̀‐èdè Nàìjíríà, wọn ò ní fi wá ṣàwátì o, wọn ò ní fa àwọn mọ̀lẹ́bí wa ṣàwátì, wọn ò ní fọ̀rẹ́ wa ṣàwátì láṣẹ Ọlọ́run Elédùmarè. Gẹ́gẹ́ bí ẹ ti wá sí mọ̀ mímọ̀ sí èmi lórí ètò yìí, ọ̀rọ̀ City, word of an advice. Ẹ ti mọ̀ pé níbí báyìí náà láti máa ń láǹfààní àti máa gbára wa níyànjú sọ̀rọ̀ àmọ̀ràn. Gbára wa níyànjú. Ibi náà láti máa ń láǹfààní àti máa ṣàgbéyẹ̀wò oríṣiríṣi ọ̀rọ̀ tó bá tún lọ nígboro. Mo ti dé gẹ́gẹ́ bí ìṣe mi fún tòní. Adéjọlá ọmọ Adékọ́lá làwọn èèyàn mọ̀ mí sí nígboro. Babalọ́lá Ridwan Làtí Opeyemi ló kọ tèmi dé. Bẹ́ẹ̀ bí Adéjọlá náà kò sí ètò burú náà. Ọ̀rọ̀ tí mo wá gbé wá sóde fún tòní, òun náà ni mo pè ní àlá àti kí àlá náà wá sí ìmúṣẹ. Àlá àti àlá múmúṣẹ, dream and reality. Ọ̀pọ̀ ènìyàn ló ń wò pé àlá sálà tá a máa ń lá tá a bá ti ń sùn. Irọ́ o, kò rí bẹ́ẹ̀. Àlá tí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀, ó ní àlá tí wọ́n ń pè ní àfojúsùn àti kí àfojúsùn náà wá sí ìmúṣẹ, dream and reality. Àfojúsùn náà ni nǹkan tó ní kálukú ní lọ́kàn tó fẹ́ ṣe tàbí tó fẹ́ dì lọ́jọ́ iwájú. Ọjọ́ náà ò tí ì dé o, ṣùgbọ́n ó ti ní lọ́kàn rẹ̀, ó ti fojú wò ó gẹ́gẹ́ bó ṣe mọ wà bí ó ṣe mọ ṣe nígbà tí nǹkan náà bá dé. Ẹni tó ní kálukú wá ní lọ́kàn tó ń gbèrò nínú ọkàn rẹ̀ láti ṣe tàbí láti dì lọ́jọ́ iwájú, ó wá yàtọ̀, ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ẹni tí wọ́n fẹ́ dì yìí tí wọ́n ń gbèrò lọ́kàn yìí, wọ́n ṣe ń rò ó, ọ̀n gangan ni wọ́n ń pè ní àlá o. Kí wá ní àlá títí ẹ? Kí ni àfojúsùn títí ẹ? Kí lè ròǹgbà títí ẹ kí lọ fẹ́ dì lọ́jọ́ iwájú? Irúfẹ́ àlá wo lọ ńlá? Àlá burúkú ni àbálà rere? Sálà láti dépò láti mọ fìyà jẹ ọmọlàkejì, àbálà láti dépò láti mọ ran ọmọlàkejì lọ́wọ́. Ẹlòmíràn wà tó jẹ́ wípé àti kékeré rẹ̀ ní ti ń lálá àti dolóṣèlú láti mọ kówó jẹ. Ẹlòmíràn sì ní àti kékeré rẹ̀ ní ti mọ ń lálá pé tóun bá ti dàgbà tóun ti lówó, téèyàn bá ti déwájú òun wá tọrọ òun ò ní fún. Ẹlòmíì sì ní àti kékeré ní ti ń lálá àti lówó àti ṣe rere, kó lówó lọ́wọ́ kó sì mọ̀ fi ṣe rere, kó mọ̀ fi tọ́jú ara rere, kó mọ̀ fi tọ́jú ara, kó mọ̀ fi tọ́jú mọ̀lẹ́bí, kó mọ̀ fi tọ́jú gbogbo àwọn ojúlùmọ̀ pátápátá, àtàwọn tó nílò ìrànlọ́wọ́ àtàwọn tí ò nílò. Àlá oníkálukú ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Àlá tèmi ní ó yàtọ̀ sálà tí wọ́n ní. Irúfẹ́ àlá wo ni wọ́n wá ní o? Ṣálà rere ni àbálà burúkú? Ìbéèrè mi wá ní fún tòní o. Iṣẹ́ kí ni wọ́n ń ṣe? Ìgbésẹ̀ wo lò ń gbé láti jẹ́ kí àlá rẹ wá sí ìmúṣẹ? Ọ̀nà wo lò ń tọ̀ tálá rẹ fẹ́ fi di mímúṣẹ? Àlá tí ọlá ń gangan ni àlá tó ọlá ń mú ń béèrè. Ìgbésẹ̀ wo lò ń gbé láti jẹ́ kálá náà wá sí ìmúṣẹ? Àbọ̀ tilẹ̀ rò pé tó bá jókòó tó ń gbàdúrà
tó ń gbàdúrà tó ń lọ sórí òkè mẹ́sàn-án mẹ́wàá tó ń lọ sí mọ́sálásí ní gbogbo ìgbà láti máa ṣàdúrà lórí àlá tó lá láì nígbésẹ̀. ǹjẹ́ ni wọ́n ti ń rò pé àlá náà wá sí ìmúṣẹ bí? ìbéèrè ńlá ni fẹ́ni tó bá mọ̀. ẹlòmíràn sì ni ààyè tó ń bẹ láàrin àlá tó lá àti kó wá sí ìmúṣẹ, ààyè náà ló ń bà lẹ́rù tí kò fi gbégbésẹ̀ dòní títí tí àlá náà fi wá lọ, tí gbogbo tó wà lára àlá náà fi wá kúrò tán lára rẹ̀. ẹni tí mò ń sọ òye ẹ jẹ́ ń láàyè yín. ẹlòmíì tálẹ́ǹtì orin kíkọ ló ní, àmọ́ kó tó mọ̀ pé mo lè forin yìí ṣe nǹkan tó da láyè yìí kó tó ní lálàá ó fẹ́ẹ́ pẹ́ díẹ̀. ẹ̀yìn ìgbà tó wá lálàá náà tán ẹ̀rù wá ń bà pé àyè tó ń bẹ láàrin àláì àti kó wá sí ìmúṣẹ ó máa jìn díẹ̀. kóhun tó ṣe rìhásà, kóhun tó lọ sí stúdíò lọ produce, kóhun tó lọ sí stúdíò lọ ṣe orin náà, kóhun tó lọ sí ṣóò, káyé tó gbà wọlé, káyé tó máa gbọ́. àyè yìí ló ń wò tí kò fi ṣe nǹkan kan, tí kò fi ṣègbésẹ̀ lórí àlá tó lá. ẹlòmíì sì ní ó ka secondary school ni kò rí ìrànlọ́wọ́ mọ́ tí ó fi lọ sí yunifásitì. àlá tó sì lá ni láti di medical doctor, àmọ́ ìgbà tó wá rí ìrànlọ́wọ́ sí òun wò pọ́jọ́ ti lọ, òun wò pọ́jọ́ orí ò ní jẹ́ mọ́. ẹ̀rù ló ń bà ó, ẹ̀rù ló ń bà ẹ̀rù tó wà láàrin àlá rẹ̀ àti kó wá sí ìmúṣẹ. àmọye ènìyàn tí mo ti rí, àmọye ènìyàn tí mo ti mọ̀ tó jẹ́ pé láti gẹ̀tìmá ni wọ́n ti bẹ̀rẹ̀, tó sì lọ sí skul, tó lọ sílé ìwé, ìyún nílé ìfowópamọ́ ló ti ń ṣe gẹ̀tìmá tẹ́lẹ̀, ó sì lọ sílé ìwé díẹ̀ òun náà sì di branch manager ìyún nílé ilé ìfowópamọ́ kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí. ibẹ̀ náà láti rí ẹnìkan tó jẹ́ pé driver ni, awakọ̀ ilé iṣẹ́, ó sì ṣe díẹ̀ ìgbà tó náà lálàá tó sì ní ìgboyà pé àlá àwọn oníjọ́ kan ni ó wá sí ìmúṣẹ. ó ní ìgboyà ẹ̀, kò jẹ́ kẹ́rù àlàfo, kò jẹ́ kẹ́rù àyè tó wà láàrin àlá rẹ̀ àti kó wá sí ìmúṣẹ bá. ó sì padà di ọ̀gá nílé iṣẹ́ náà tó ti ń ṣe awakọ̀. lẹ́yìn náà wá rí báyìí, ẹ má jẹ́ kẹ́rù báyìí, ẹ̀rù tó wà nínú àlá àti kó wá sí ìmúṣẹ, ààyè tó wà nínú àlá àti kó wá sí ìmúṣẹ, ẹ má jẹ́ kẹ́rù rẹ̀ báyìí o. bẹ́ẹ̀ bá ti ń la àlá náà, ẹ máa ṣègbésẹ̀ tó tọ́ láti jẹ́ kí àlá náà kó wá sí ìmúṣẹ. ẹ gbé ìgbésẹ̀ tó tọ́ láti jẹ́ kí àlá náà kó wá sí ìmúṣẹ. torí pé Yorùbá á máa pòwe wọn lọ́wọ́ gẹ́ngẹ́ ló ń síwájú ijó. kéèyàn tó lè jó láyè yìí jó kọ́kọ́ nawọ́ síwájú nílẹ̀ Yorùbá, lẹ́yìn ìgbà tó bá nawọ́ síwájú ní ìṣèwà máa mi lẹ́ngbẹ̀lẹ́ngbẹ̀. kéèyàn tó lè bẹ̀rẹ̀ ìrìn àjò, ẹsẹ̀ yọ kan náà ní kọ́kọ́ gbé láti bẹ̀rẹ̀ ìrìn àjò, torí pé kí tẹ̀ tó dé zero ló kọ́kọ́ wà. àlá rẹ yóò wá sí ìmúṣẹ nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní ṣègbésẹ̀ lórí ẹ̀. má jẹ́ kẹ́rù àlàfo, má jẹ́ kẹ́rù àyè tó ń bẹ láàrin àlá rẹ àti kó wá sí ìmúṣẹ bà ọ́. ti ìgbésẹ̀ lónìí láti jẹ́ ká àlá rẹ wá sí ìmúṣẹ. àbẹ́ gbọ́rọ̀ Bilva Davis tó ní pé don't be afraid of the space between your dream and reality. If you can dream it, you will make it. tó bá ti lè lá àlá náà wá sí ìmúṣẹ. èyàn tó bá ṣe ìgbésẹ̀ lórí àlá náà tó wá fi àdúrà àtìlẹ́yìn lẹ́yìn ìgbésẹ̀ àdúrà ní kàn. mo sọ yìí mo dánu dúró fún tòní. mo wá ń fi àkókò yìí gbà ládùúrà fún wa wípé bá a bá ṣe ń ṣègbìyànjú, tá à ń ṣe ìgbìyànjú, tá à ń ṣe ìgbésẹ̀ lórí àlá wa, Ọlọ́run bá lókè náà máa ràn wá lọ́wọ́ ní bá àdúrà àtìlẹ́yìn. bá àfàdúrà àtìlẹ́yìn náà ọmọ tó bá sípà níyà rẹ̀ bí Ọlọ́run yóò bójú àánú wò wá, yóò sì ṣàánú wa. mo sọ yìí mo dúró náà mo dàgbà ọ̀sẹ̀ ní déédéé síbí fàkókò.
Babalọlá Ridwanu Láì Opeyemi ló kọ tèmi ń jẹ́ táwọn ayé mọ̀ sí Adéjọlá ọmọ Adékọ́lá. ẹ lè fẹ́ pè mí kí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ kan àbí kejì ẹ pè mí sórí nọ́mbà yìí 09067090901 tàbí kẹ́ WhatsApp mi lórí ẹ lẹ́mẹ̀wẹ́ kù kalẹ̀ gbogbo yòókù ó tún dijọ́ mẹ́jọ lórí ọ̀rọ̀ City word of an advice ó dàbọ̀. ọ̀rọ̀ City word of an advice lórí Good Podcast.